ọmọ lọ́jọ́ ìbí máa gbẹ́sẹ̀ nǹkan kan jọ ijó ti yá. ọmọọba kan ń bẹ tí mo fẹ́ fọre wìkí fún tọjọ́ ìbí. gbogbo ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún lọ́jọ́ ìbí ọmọọba. gbà mo bá fọre wìtáṣọ lójú eégún tán lẹ ó ti mọ ọmọọba tí mò ń ròyìn. Prince Adéyẹmí Quadri ní Canada ni mò ń wí. olóríire adé orí Princess Olúbùkọ́lá bàbá Kányìnsọ́lá bàbá Oyíndàmọ́lá bàbá King Kevin ní Canada. Adéyẹmí tó gbáfẹ́ Adéyẹmí fashionista tiwa ọmọọba tó fẹ́ ọmọọba. mo ṣe ránkà dédè forí adé tí ò wọ́pọ̀. Prince Adéyẹmí ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu ṣoore ṣá aṣoore má fi ṣèrègùn abinú gbòòrò bí ojú ọ̀run ọ̀sán gangan. bó ṣe ń ṣoore fún dúdú ló ń ṣoore fún funfun. níbi ká bá ní dámọ̀ràn ní tẹ̀ríntẹ̀rín ọmọọba Adéyẹmí Quadri Òkèrè. Once a soldier is always a soldier gẹ́gẹ́ bí àṣà eléyìíbó. Prince, you are born a leader, you will always be a leader. Adéyẹmí orí adé ló mú wá sáyé omi iyì aṣọ ẹ̀yẹ ní kádàrá fi wù ọ́ dàgbà. ọdọọdún ni sọ́gbọ́n rúwé o ẹ̀mí tó sọdún èyí àtúnṣe tèmí lágbára olúwa. agẹmọ ò ní wọká ilẹ̀ sùn ní màjèsí àfi tó bá dàgbàdàgbà tó tẹ̀ párìn. bí ò sígi lẹ́yìn ọgbà wíwó níwọ̀n ayaba Princess Olúbùkọ́lá ẹkú ìtọ́jú èèyàn tèmi. kẹjọ bára kalẹ̀ dọjọ́ ogbó nínú ọrọ̀ pẹ̀lú àlàáfíà. àmù ìdùnnú ayé yín ò ní fọ́ o ẹ ó jọ dàgbàdàgbà kẹjọ mú èrìgì jòbì. Adéyẹmí ọlọ́jọ́ ìbí o bàbá ń perí akọni àfidà alẹ́ kàrà. bọ́jọ́ bá yọ akárí ayé àrànkalẹ̀ ní tògbó oòrùn. panápaná kan ò ní pògbó òṣùpá àṣàsí ayé ò ní ràn án. ẹyẹ olú ìwọ ò ní rájò kó má padà sílé ilé koko níta gbé. o ò ní toko gbé sóko Adéyẹmí ọmọọba o ò ní tájò gbé sájò. gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ báyìí dáwọ́lé dídún ní dún àbátalágẹmọ́ bá ti dá lóòsà òkè ń gbà. ọ̀tá lójú àti ayọ̀ rẹ̀ ti dé tán kó máa jó kó máa yọ̀ lókù. ilé o Prince Adéyẹmí Quadri ọmọ wọn ní Káràmù Àkókó l'Óǹdó ọmọ olókè méjì takọtabo Àkókó onílẹ̀ obì ọmọ àṣàkókó rìbórìbó ọba àbálógun dòdó ń dá wà. ọmọ òṣoògùn sílé ṣoògùn sájà o bóṣó bá kó tilé lọ àfitajà gbámọ́lá 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 ọmọ adúró sórí òkú yìnbọn tà ọ́. ẹ̀yin lọ máa bọ́ ṣòkòtò sílẹ̀ sóbìnrin lóore nílé bàbá tó bí ọlọ́mọ. Adéyẹmí o ṣé bẹ́yìn lọ máa tutọ́ sílẹ̀ fi sóbìnrin doyún. ṣùkùṣùkù gbọ́ranu ọmọ balógun dòdó ń dá wà. àyìnmọ̀ lórúkọ Ire Media Creations lèmi ọ̀jọ̀gbọ́n akéwì síbi ọmọ rẹ̀ ń wí pé Prince Adéyẹmí Quadri wàá sọdún tó pọ̀ lókè pẹ́ o ó yá máa bá mi gbé tó àdúrà mi. Happy birthday my brother and many happy returns. Hip hip hooray.